Oluwoo ti ilẹ̀ Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọba Abdulrasheed Adéwálé Àkànbí tẹ̀lú àkọ́kọ́. Ó mà ti sọ̀rọ̀ lórí àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ń pa ní ìpakúpa. Bẹ́ẹ̀ ni kábíyèsí jẹ́ kó di mímọ̀ o wípé kò sí ajínigbé kan tó lè jí òun gbé tàbí fẹ̀mí òun ṣòfò. Kì í ṣe ìròyìn mọ́ pé odidi ọba Yorùbá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pa ní ọ̀sẹ̀ tó kọjá. Èyí onímọ̀jọ ti ìlú Ìmọ̀jọ Èkìtì, ẹlẹ́sùn ti ìlú Ẹ̀sùn Èkìtì àti ọba ìlú Kòró ní ìpínlẹ̀ Kwara. Látìgbà náà ni awuyewuye ti ń lọ kiri wípé àfi kí àwọn ọba ilẹ̀ Yorùbá kí wọ́n ṣe ọ̀rọ̀ wọn ní ojú ni alága fi ń sọrí o, nítorí pé ó dàbí pé àwọn ọba làwọn oníṣẹ́ ibi náà ló fẹ́ máa ṣọ́ kiri lásìkò yìí. Nígbà tó ń sọ̀rọ̀ láàfin ẹ̀ pẹ̀lú àwọn oníròyìn lọ́jọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọjọ́ kejì oṣù kejì ọdún tá a wà yìí, Oluwoo jẹ́ kó di mọ̀ wípé kò sí ajínigbé kankan tó lè jí òun gbé nítorí pé aṣojú Olódùmarè ni òun jẹ́ lórílẹ̀ ayé. Nínú ọ̀rọ̀ ẹ̀, kábíyèsí ní kò sí ajínigbé kan tàbí afẹ̀míṣòfò kan tó lè kọlù mí lórílẹ̀ ayé yìí. Wọ́n lè dánwò ká gbìyànjú, wọn yóò mọ̀ wípé Olódùmarè ni mo jẹ́ aṣojú fún. Ṣé rí ipò ọba tẹ̀ ń wò yìí? Olódùmarè inú mà ní, bẹ́ẹ̀ ni mi jẹ́ aṣojú ẹ̀. Ìdí tó jẹ́ kí wọ́n máa pa àwọn ọba ilẹ̀ Yorùbá báyìí òun ni wípé wọn kò sin Ọlọ́run bó ṣe yẹ mọ́, tó sì jẹ́ pé tí èèyàn bá ti sin Ọlọ́run, ara àwọn wàhálà tí ó máa ṣẹlẹ̀ lé. Kò sí ajínigbé náà sẹ́ẹ̀ mo tó sọ tí wọ́n bí dáa tó lè kọlù mí, bẹ́ẹ̀ ni ogun kan kò lè borí mi o. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọba ilẹ̀ Yorùbá yìí kò dáa rárá. Ẹ wò ó bí wọ́n ṣe ń yọ àwọn ọba bí ẹni ń yọ dìgá. Èyí kò bá ojú mu nítorí pé àwọn ọba wọn ti di ẹrú fún ìjọba. Èèwọ̀ lélẹ́yìí o. Ṣùgbọ́n ó dìgbà tí àwọn ọba tí wọ́n bá ń sin Ọlọ́run tí wọ́n kọ ìbọ̀rìṣà sílẹ̀ kí gbogbo ilé kó tó dáwọ́ dúró. Ní báyìí, Oluwoo ti ìlú Ìwó, kábíyèsí ti tú àṣírí o lórí tó ń ṣekú pa àwọn ọba ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé àìsìn Olódùmarè àti ìbọ̀rìṣà tí ọ̀pọ̀ àwọn ọba ń ṣe ló jẹ́ kí wọ́n máa fi ẹ̀mí wọn ṣòfò, tó sì ní kò sí ajínigbé tàbí afẹ̀míṣòfò náà tó bí dáa tó lè kọlù òun ní ilẹ̀ Yorùbá tàbí ní ibikíbi lórílẹ̀ ayé.